tá bá sọ̀rọ̀ ìfẹ́ ló ní àfaradà. Láìsí ìfẹ́ kò sí nǹkan kan. Kò sí anybody tó lè lé ẹ ńbẹ̀. Wẹ́ tó wá pé nǹkan tí ẹ fẹ́ nìyẹn. Ìránṣẹ́ ajé lórúkọ mi. Wọ́n ní kí n lè fún un. Tó bá ná owó mi nínàkúnà, màá fi ọlọ́pàá gbé. You want to break my heart. We are all professionals. Ojú mi rí mẹ́wàá bí mo ṣe wà nínú ilé wọn. Pẹ̀lú egbò burúkú tó wà lẹ́sẹ̀ yìí tí mo gbé ẹ̀kọ́ ọdún. Ẹlẹ́gbọ́n lẹ́sẹ̀ lè rí. Ẹni tọ́lọ̀ ti bú báyìí ń bu yín, ẹ̀yin náà wá sẹ́nu gbọ̀ngbọ̀n yín fún mi. Kí ni mo fẹ́ ṣe báyìí? Ìwọ àti pírọ́blẹ̀mù owó. Tí n bá lówó ṣé mi ò lẹ́mìí ni. Ẹ jẹ́ ká jọ accept láti jẹ́ ká gé ẹsẹ̀ yìí. Kí wọ́n gé ẹsẹ̀ ti tèmi. Ètí inú rẹ̀ wá di nígbà tí dókítà sọ yìí pé kò sí nǹkan tá a máa ṣe síbi ẹsẹ̀ rẹ̀ àfi tá a bá gé. Tó mọ̀ pé táwọn ilé mi sanwó lé ni. Kùsà tó ń wá àwọn tó bá ilé yí ọ lọ́wọ́, ó di tiẹ̀ nu o. Kùsà. Kí ni nǹkan tí bàbá ní kò ṣe tó lè ṣe torí tèmi? Ṣé bó sọ pé ó nífẹ̀ẹ́ mi ni? Àṣejù bàbá ṣe tẹ́, wọléwọléwò di aláṣejù, àṣejù bàbá ṣe tẹ́. Ẹ wá ti gate. Mo ti di driver. Right down sọ fún ọkọ driver ni. Jọ ṣé mi ni mò ń lé ẹni? Àbí àǹtí ló ń lé ẹ? Ó sọ fún mi pé oúnjẹ yẹn dùn. Tó sọ pé kí n bẹ bù sí tó ń jẹ. Kó lọ lé ọkọ ń sí kọ́ta ní ó yá ìyàwó wa dáná fún wa nǹkan tó máa ṣe lélẹ̀. Everybody ti mọ̀ pé tọkùnrin bá ti fẹ́ yàwó dandan ni kó fún ní jíjẹ mímu aṣọ tó máa wọ̀ kó tó máa fi ṣẹ̀ṣọ́. Ṣé bẹ́ẹ̀ ń jẹ ẹ̀ mu ọ̀gá ń bọ̀ yìí kò jẹ́ kẹ́ ẹ nírònú dá sí òkà yìí lára. Ìwọ kú o. Ọkọ rẹ sì mọ náwó. Tèmi gbé.